nǹkan dé èèmọ̀ wọ̀lú àìgbọ́dọ̀ kábíyèsí bú ẹkún kí ló fàdí ọ̀rọ̀. ìròyìn kan ló jáde tó gborí ẹ̀rọ agbágbé pé àwọn ajínigbé agbésùmọ̀mí tí wọ́n kó àwọn ọmọ ilé ẹ̀kọ́ ti ilé ẹ̀kọ́ lóríire local government nípínlẹ̀ Ọ̀yọ́ ní Ògbómọ̀ṣọ́ lọ́hùn-ún wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ yìí bí ìgbà tá à ń kó ẹran gẹ́gẹ́ bí wọ́n ṣe dú olùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń dú àwọn ọmọ yìí tí wọ́n ń yorí wọn yẹsẹ̀ wọn sọ́tọ̀ọ̀tọ̀. eléyìí ló fà á tí kábíyèsí fi bú ẹkún pé kí ló dé kábíyèsí nìkan kọ́ o ṣùgbọ́n tí wọ́n la rí wí jùlọ torí gẹ́gẹ́ bí orí adé kì í ròkú orí adé kì í sunkún ṣùgbọ́n èyí ọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù èébà àgbàlagbà náà tó bá débi ẹ̀rù máa bà á torí bàbá fẹnu ara wọn sọ jáde wípé ẹ̀rù ń ba àwọn jìnnìjìnnì bu àwọn tí gbogbo èèyàn sì mọ̀ pé bàbá yìí ń sunkún jáde nínú ara. kí ló dé lórí ìròyìn yìí bóyá rọ́ ni o bóyá òótọ́ ni torí pé gẹ́gẹ́ bí abiamọ wípé ó ti di ọ̀sẹ̀ méjì tí wọ́n ti kó àwọn ọmọ yìí nínú òjò nínú ẹ̀rùn nínú ìrì láì láṣọ míì yàtọ̀ sáṣọ ilé ẹ̀kọ́ tó wà lọ́rùn wọn láì mọ ohun tí wọ́n ń jẹ ọmọ ọdún méjì mẹ́ta. eléyìí ló mú pé kábíyèsí ọba Ghandi Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kí bàbá bú ẹkún gbàgàdà pé ẹ̀yin alálẹ̀ Elédùmarè Jésù olùgbàlà tó wọ́n gbàgbọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam níbo lẹ wà báwo ló ṣe fẹ́ jẹ́ tọrọ ìfìdá báyìí gbogbo yín gbogbo ẹ̀ ní máa gbé yín débẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹ wò ó kí ló fà á. nígbà tí balógun ìlú àtàwọn àgbààgbà ìlú náà ṣàpérò kí ló tún kàn báyìí nígbè yín lọ́dọ̀ wọn àwọn ọ̀dọ́ ìlú wọ́n ti wá fún àwọn kábíyèsí ní gbègédéke o àti àwọn gómìnà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbègéde rèé o gbèdéke rèé o nígbà báyìí tẹ́ ẹ bá ti kùnà báyìí ní òrè àwọn náà lọ́rọ̀ tí wọ́n sọ Ṣèyí Mákindé sọ̀rọ̀ wọ́n gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ ohun tí wọ́n sọ ẹ sì gbọ́ èròǹgbà àwọn aráàlú ń wàá gbé yín débi rally protest bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé wòye àná ọjọ́ kìíní oṣù kẹfà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ibẹ̀ ni wọ́n ti ṣe protest àmọ́ lónìí ìpínlẹ̀ Èkó ti darapọ̀ mọ́ wọn eléyìí ló jẹ́ kémi máa sọ wípé bá a bá rí ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá tó bá kọ̀ tí ò darapọ̀ mọ́ wọn lọ́la ẹ jẹ́ kà wọ́n tí àwọn NUT wọn àti private àti public school tí wọn bá darapọ̀ mọ́ wọn ká kúkú gbàgbọ́ pé ó dàbí pé àwọn náà lọ́wọ́ nú ẹ̀. ara nǹkan tí sì máa ń fa ogun wọ̀lú rèé nígbà tí nǹkan bá ń ṣe ọwọ́ ọ̀tún tọ́wọ́ òsì bá ní kò kàn òun ò lè gbèjà ẹ̀ náà fi sọ pé tí nanínà bá nani tí nàyàn bá nàyàn ẹni bá tó ní ìgbà tí ọba dá sí àjẹpọ̀ òun ló ní kí nanínà máa nani kí nàyàn máa nàyàn tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ní ẹ̀ ní dá sí yá máa wò ó tó bá rí bẹ́ẹ̀ tí wọ́n bá dá sọ̀rọ̀ yìí ẹ má jà ẹ wò ń bọ̀ ẹ yẹ ń gbé yín dé ọ̀dọ̀ bàbá ní pápápá ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ gbọ́ àwọn àṣírí ńlá tó wà ńbẹ̀ kí n wá gbé yín lẹ́sẹ̀ kan náà ká dé ọ̀dọ̀ bàbá wa Ghandi ń padà bọ̀ ẹ̀ ń sọ mẹ́. I think like a criminal too because I am a criminologist. ṣé wọn tó lọ sóòrù yẹn mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n fi sóòrù yẹn sílẹ̀ náà ó lè mọ iye wọn débẹ̀ ṣe rí wọ́ọ̀ tó difficult láyé ó ní gorilla wọ̀ ẹ̀yẹ wa gbádá ó dẹ̀ ní AK-47 dé wọ́n á tún wá rọ̀jọba gbogbo àwọn kọ́pàsì wa yẹn Israeli kò sẹ́ni tí ò lè yìnbọn kò sọmọ Israeli kan tí ò mọ̀ bá yìn. pẹ̀lú bó ti ṣẹlẹ̀ nílùú síbò lẹ́yìn balógun ìlú wà báyìí. ṣe rí ọ̀rọ̀ ìlú ní ìsinsìnyí àwọn láyé john ọba ní máa ń ṣẹ́gun fún balógun nígbà wáṣẹ̀ ṣùgbọ́n ayé ti yàtọ̀ we are talking of advanced technology. ṣe rí tá bá fẹ́ sọ̀rọ̀ ààbò ètò ààbò kò bá ṣe ní sọ̀rọ̀ ìjọba àtàwọn tó wà ń bẹ̀. ṣe rí wọ́n ń pe ìpínlẹ̀ Ọ̀yọ́ ní security vote tí wọ́n fún wa pé ká máa fi ṣe ààbò nílùú ìbá rọ̀ wá ká bẹ gómìnà wa ibo ni wọ́n ń ná security vote wá sí
tẹ́ ẹ bá gbàgbé ní July 25 last year wọ́n láwọn fi 7.7 billion wọ́n fi ra surveillance drone tá a bá ní problem wa ò ní pọ̀ ó kọ́ fún Ọ̀yọ́ state tó dáadáa ò ní gbójúgbójú kó sọ lé méjì ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ò sí dáadáa tó sẹ́rí kèsì federal government kan la gbọ́dọ̀ rí láìlè lórí yẹ ká mú báyìí sẹ́rí oríire local government for example it's an insult kó yẹ pé police station yọkan ló máa wà ń bẹ̀ come what may that place deserve not less than 4 police station kẹwàá tún fún wọn ní èròjà tí wọ́n fi máa jà human resources pé ọlọ́pàá 10 15 20 kò tó ná ní human resources tó wà lórí rẹ̀ ẹ̀ẹ́kejì wọ́n fi owó dùn wọ́n fún wọn ní ẹ̀rọ ìjà ìmúniságbára sẹ́rí for you to fight crime anywhere in the world we are talking of advanced technology you cannot rely on human being to solve most of the terrorism attack it has to be something like robots for example surveillance ó máa get ibi tí wọ́n wà sẹ́rí ọ̀nà pọ̀ tá a fi lè get àwọn ará bíi sẹ́rí nǹkan kan wà tá a ti ṣe mistake l'Ógbómọ̀ṣọ́ yìí mo fẹ́ rọ ìlú yìí ni o ẹ má bínú sí mi tí mo fẹ́ sọ yìí o sẹ́rí àti gba Fúlàní láàyè jù tẹ́bá débi kan tẹ́bá ń ti odò àgàmbàrí bọ̀ tẹ́ débi gbọ́n tẹ́ ti ń gba táàkì yẹn tẹ́ ti máa ń gbowó tíjọba gbé wọn bẹ̀ yẹn ilé kan wà bẹ́ẹ̀ tẹ́rẹ̀ àwọn ọmọ Fúlàní tí wọ́n jọ ọmọ ọdún 12 sí 15 16 17 wọ́n dá wọn jọ sí ilé yẹn wọ́n fẹ́ tó 40 sí 60 kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ìkíní nù sẹ́rí Fúlàní àti fààyè gbà wọ́n mo sọ́dẹ̀ láti sọ ilé ibi tí wọ́n ń pè ní yẹn lónìí gbogbo wa ni wọ́n gbowó lọ́wọ́ wa tá ara lẹ̀ yẹn tó fi dẹ́yìn pàápàá bàbá kábíyèsí lánàá kọlọ́hún fọ̀run kẹ́ wọn kọlọ́hún sì dáríjì wọn tó bá dàbí ẹ̀ṣẹ̀ torí pé wọ́n fún wọn bẹ̀ yẹn wọ́n wá sọ fáwọn Fúlàní yẹn wípé ẹ má kọ́ permanent structure síbẹ̀ o nǹkan tẹ́ ẹ lé bì wò kíákíá ní ká ẹ kọ́ wọ́n ti ń kọ́ permanent wọ́n àtàwọn fowó ralẹ̀ ká sọ wọ́n fúnjọba àpínlẹ̀ Ọ̀yọ́ kí báyà kálá tó débẹ̀ ni o àrílẹ̀ wa gbà sábà lọ kó pọ́ngbó lọ́mọ báwọn Fúlàní jà ní àwa gan fìyà jẹra wa l'Ógbómọ̀ṣọ́ àti fún wọn ní àyè jù sẹ́rí wọ́n ní Fúlàní bímọ lẹ̀ ó bí oró kò sí yàtọ̀ nù wọn àwọn ọmọ yẹn ti mọ gbogbo nù gbósẹ̀ pẹ́sẹ̀ làwọn máa ń rìn kiri kò sí tí wọ́n mọ́ sẹ́rí and one of the weapon of terrorists is rumour ẹnìkan kan jókòó síbi kan láyé social media wọ́n jẹ́ kó go viral fake news our Nigerians I'm sorry to say we are very gullible we are gullible people because sẹ́rí fake news yẹn mo báńkì sí one close mo ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ní ìgbọ́dọ̀ gbà sẹ́yìn o mo ní báyìí ní gbà sẹ́yìn bó mo fẹ́ gbà you don't die before your death cowards will always die before their death. èyàn gbọ́dọ̀ kókó tó ní kọjá. sẹ́rí àwọn Ògbómọ̀ṣọ́ gangan kíkanjú la mọ̀ wá sí ìgbà wọn jẹ́ sí ọmọ tó wà ní tani sáwọn ní challenges wa a gbọ́dọ̀ múra a country that wants peace must prepare for war. ẹjẹ amúra dáadáa sẹ́rí gbogbo bá ṣe ń dara wa láàmì tíjọba bá fún wa lé agbára gbogbo àwọn tá à ń sọ ẹ̀ mọ̀ delete wọn ni ẹ̀ mọ̀ delete wọn ni tẹ́ bá ń kó wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá sẹ́rí judgement we are talking of justice in Nigeria and láti reorganize justice wa our judicial system is awkward tẹ́ bá kó wọn lọ gan wọn ó tún bọ́m̀bẹ̀ technicalities ni o gbà pé nìkan jọ nìkan lọ nílùú yìí o ẹ̀mí kan náà lánìí o ẹ̀mí tó wà láàrin ìwọ Tolú Ikúsàgbà kò yàtọ̀ sí tèmi o àbí ààrẹ ẹ̀mí yẹn ò yàtọ̀ ẹyọ kan náà ni jẹ́ ká wá múra wa lóṣooṣù ọ̀wọ̀ ká ṣèlú dáadáa ṣe rí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tí wọ́n bá ń gbọ́ mi inú mi ó dùn lórí ètò ààbò wọn àti dáadáa tó federal government ṣe kan wọ́n pè ní initiative láti protect secondary school primary school gbogbo ẹ̀ gẹ́gẹ́ fún lápẹẹrẹ iléèwé Adéníran Memorial Grammar School ni mo ti jáde 001 ní admission number ní 1978 àwa la ṣe fẹ́ǹsì tẹ́ bá débẹ̀ lónìí mo ṣe sọ àwa la ṣe fẹ́ǹsì fún ara wa èyí ò gùn ju àwa tá a kọ́wé jáde ni ìjọba yìí fún wọn kọ́bọ̀ lẹ́yìn kí wọ́n sanwó oṣù àwọn òṣìṣẹ́ àwa láàtún kíláàsì ṣe àwa láàṣẹ fẹ́ǹsì sẹ́ẹ̀dì gbogbo secondary school àti primary school tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ tí àbúrò wa tó wà ní Ìbàdàn tó jẹ́ sẹ́lẹ̀sì tó fẹ́ ṣàánú wa kán fẹ́ǹsì gbogbo ẹ̀ round owó àwọn náà wọ́n kúkú ṣe gbogbo contract tí wọ́n àwọ́dù ṣèbí engineer ni àwọn náà wọ́n ń ṣe kán sì bá wa ṣe kan bá wa ṣe I need the security you must protect your children wọ́n gànà òun fò fẹ́ǹsì wọlé òun fò fẹ́ǹsì jáde ó máa jẹ́ kí crime rate kó reduce ìdí ni pé kó tó sá lọ at least wọ́n ti mú kan balẹ̀ wọ́n mú méjì balẹ̀ ṣùgbọ́n bí tó kàn free bí orí fídì náà kàn wọlé náà kàn jáde lẹ́yìn àwa máa ń bẹ̀rù pọ̀ ní Ìgbò fi yàtọ̀ sí wa a máa ń bẹ̀rù kó ká lójú l'Ógbómọ̀ṣọ́ ṣùgbọ́n táwa ń grow up ṣé báyìí bàbá wa máa ń wọlé wọ́n sì lógun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ àti ní challenges nílùú ẹ̀mọ́ challenges I'm sorry to say this too I don't want to be immodest religion ti gbagbo agbára lọ́wọ́ wa àwọn people yẹn wá wọn ní agbára tiwa nù pé Bíbélì nìkan ní ká máa gbé lọ àwọn people yẹn I don't want to discuss religion àwọn òyìnbó gbé ẹ̀sìn wa wọ́n ní ká da gbogbo agbára wa ní Israeli náà ṣe lágbára tó àwọn náà ibẹ̀ náà wọ́n ti gbé Bíbélì wa even the Bible favour the Jews more than us sẹ́ẹ̀rì wọ́n ní agbára débi wípé kìsà àdúrà nìkan láàmú àgbà l'Ógbómọ̀ṣọ́ agbọ́dọ̀ dira ogun ẹ̀ẹ́dì pé nígbà táwọn ọmọ Israeli jáde tí ogun wọn jáde lọ tán sẹ́yìn pé ọ̀tá gbẹ̀yìn wa na fi pe kini kan nínú army line guard taba wa quarters àwọn kan gbọ́dọ̀ wà on duty na wa quarters our women must be protected. wípé tí n bá ń rò wípé àwọn ọmọ ọdún mẹ́ta ó kọ mí ní ominú nítorí tó bá jẹ́ àwọn ọmọ tèmi náà kọ́ kí ni mo máa ṣe nítorí eléyìí gbogbo
gbogbo ipa tí a lè kó gbogbo ẹ̀ ni à ń ṣe nítorí wípé yàtọ̀ sí wípé ọmọ kéékèèké ni wọ́n, yàtọ̀ sí pé àwa gan àti jẹ́ tíṣà ni a mọ̀ pé ìyàwó àwọn kan ọkọ àwọn kan òun ló wà nínú igbó yìí. àní nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni tí wọ́n gé ní orí bí oníparọ́ ó dẹ́rù bà wá. àdá àfẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ sí kan nínú àwọn tí wọ́n sì wà níbẹ̀. gómìnà wa gbogbo ipa tí wọ́n lè kó òun ni wọ́n ń kó. ààrẹ orílẹ̀-èdè òun náà President Tinubu parí pé ní ọjọ́ Sunday wọ́n rán àwọn èèyàn wá nípa ọ̀rọ̀ tó náà lọ. ọ̀pọ̀lọpọ̀ ló sọ ní ìsìn wípé kí ló dé tí wọ́n ṣe lè rí nǹkan a rí lórí social media wípé tó bá jẹ́ ọmọ gómìnà ọmọ president tí wọ́n ti ń ṣe nǹkan nípẹ̀ ẹ jẹ́ sọ fún yín ìdí tí wọ́n ti lè ṣe ju iṣẹ́ tí wọ́n ń ṣe lọ níbi tó bá jẹ́ pé ọmọ tiwọn ló wà níbẹ̀ nǹkan táwọn òyìnbó ń pè ní collateral damage lò nítorí ibi tí àwọn èèyàn yẹn wà tí wọ́n bá storm wọn pẹ̀lú nǹkan tí a rí tí wọ́n ti ṣe tí wọ́n ti dúnbú èèyàn kí ló wá kù wọ́n máa fẹ́ pa àwọn èèyàn tí wọ́n lè pa ní. mo lọ síbẹ̀ ní ọjọ́ Saturday ọ̀pọ̀lọpọ̀ mọ́tò sójà àárín àwọn sójà wọn pọ̀ ń bẹ̀ nǹkan tí èèyàn máa rò ní pé pẹ̀lú gbogbo àwọn sójà tó wà bí wọn ò ṣe lọ síbẹ̀ bọ̀ wọn ò lè lọ ọbẹ̀ ibi tí wọ́n mọ̀ kí wọ́n wà nítorí ẹ̀mí tó máa ṣòfò ó máa pọ̀ gan. àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọdé tó wà ń bẹ̀ láàrin wọn Ọlọ́run ni ìlú jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí. so tí wọ́n bá yà síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí í shoot àmọ́ ẹni tí ìbọn máa bà. so ìdí tí wọ́n fi ń ṣe gbogbo ọ̀rọ̀ dialogue nìyẹn bí pẹ̀lú wọn kí wọ́n wò ní ọ̀rọ̀ yìí ní òtúnṣe ní gba ẹ̀mí kankan nípa tí wọ́n ń kó nìyẹn àwa ní àṣẹ kankan ju wípé kí a máa bá wọn sọ lọ nítorí àwọn gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ní ọlọ́pàá àwọn ló ní sójà ló lè ní gbogbo ẹ̀ so nǹkan tá a máa bá wọn sọ náà ní pé kí wọ́n má gbàgbé ọ̀rọ̀ wa àti ẹ̀ nídìí láti rán wọn létí nítorí ọkọ ni wọ́n dẹ̀ ní ìyàwó àwọn tún ní ọmọ so wọn ò lè gbàgbé àṣẹ rí ọ̀rọ̀ yìí ó even ló ti di embarrassment fún government and because of that they also will be doing everything. àwọn gan ò lè sùn ìgbà tí àwọn èèyàn wá láti ọ̀dọ̀ ààrẹ wọ́n sọ fún wa wípé ààrẹ ò lè sùn lórí ọ̀rọ̀ yìí àti ìyàwó ẹ̀ wípé ọ̀rọ̀ yìí ó kàn wọ́n ní òmìnira. so nǹkan tí àwọn èèyàn sọ ní ìsìn ni pé so kí la máa ṣe ikọ̀ àkọ́kọ́ tá a máa ṣe òun ni àdúrà. àwa kìrìsìtẹ́nì a mọ̀ yìí pé àdúrà ó ṣe kókó. àwa mùsùlùmí náà a mọ̀ pé àdúrà ó ṣe kókó. àwọn mùsùlùmí ẹ̀5 ló ń gbàgbé ìdè so a mọ̀ yìí pé ó ṣe kókó fún wọn. àwọn oníṣẹ̀ṣe náà wọ́n á dífá wọ́n máa pe Elédùmarè náà so gbogbo wa a máa gbàdúrà kí Ọlọ́run pẹ̀tù sí wọn nínú òun ni nítorí tí wọ́n bá ní wọ́n fẹ́ rọ́ọ̀ṣì wọ́n lọ ṣe lé tí èèyàn kan bá kú sí nǹkan tá à ń sọ ìkan la máa sọ nítorí àti ẹ̀mí èèyàn kan bá lọ síbẹ̀ so that's where the government is being extremely careful
to also nǹkan tí wọ́n ń béèrè fún nítorí ìyẹn làwọn èèyàn tó sọ pé kí wọ́n fún wọn ní nǹkan tí wọ́n ń béèrè fún tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń béèrè fún ìjọba lè fún wọn immediately wọ́n á fún wọn nítorí everyday tí wọ́n fi wà ń bẹ̀ yẹn ó ń dójú ti àwọn ìjọba ni so inú wọn ò lè dùn nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wòye pé wọn ò ṣe nǹkan tí wọ́n yẹ kí wọ́n ṣe wọ́n dẹ̀ ń ṣe àwa àwíà pé wọ́n ń ṣe so àdúrà la máa gbà wípé kí Ọlọ́run kó pẹ̀tù sí àwọn tó wà nílẹ̀ yìí kí àwọn ọmọ wa àwọn màmá wa àwọn ọkọ wa kí wọ́n lè padà wá sílẹ̀ ṣé ilé ìtẹ̀ṣe yìí ó catch attention everybody and this is not anything wrong since tó yẹ pé it's a peaceful death tàbá tún bẹ̀rẹ̀ sí bínú tàbẹ̀ sí bà dúkìá jẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ à ń kó wàhálà bọ̀ mọ́ wàhálà ni nítorí ìyẹn ò wà níyanjú nǹkan kan nítorí àwọn èèyàn ni wọ́n jí gbé ní ìsìn tí a bá tún bẹ̀rẹ̀ sí bà dúkìá jẹ́ àwọn tá a bà dúkìá wọn jẹ́ ni wọ́n á tún bẹ̀rẹ̀ sí bí wọn wípé kí ló kàn wá kí ẹ wá bà dúkìá wa jẹ́. So a peaceful protest like this, we support it. Pé kò sí jàgídíjàgan, ẹ̀dùn ọkàn wa ni a fẹ́ fi hàn. Ẹ̀dẹ̀ ti fi ẹ̀dùn ọkàn yín ẹ ti fi hàn. Ìjọba dẹ̀ ti gbọ́ yín, wọ́n dẹ̀ ti rí yín. Gbogbo kìíní òun láti wò ní àárọ̀ ní orí kàtúkì tó débi gbogbo ẹ̀ là ń wò. Ṣé jẹ́ ká ṣe sùúrù fún wọn. Àwọn gan sun. Onímọ̀ sí mi wẹ̀rẹ̀ ẹ̀yà tó lọ sójú di ọba ọlọ́ni ojú níbẹ̀ kò ní dá fún ẹ̀ṣẹ̀ yìí Tinubu òní ní sí mi onímọ̀ sí mi àwọn ọmọ ọlọ́mọ wà nùgbọ́ àwọn ọmọ tá ti bí ọmọ àpàwọn ìjà ti bí ọmọ àpàwọn gbọ́dọ̀ mẹ́ta àṣẹyìn wọn kò sọ mi títí kò sọ mi ẹ̀pọ̀ sí wọn ẹ̀sìn pàwọn ọmọ àwọn tíjà wà nùgbọ́ ọmọ ọlọ́mọ wà nùgbọ́ pàmílẹ̀ It's too much. kọ́tà ètò parí dàbà rí gẹ́gẹ́ àwọn ọmọ yẹn padà àti àwọn jàdá kó mọ́tò ọkọ̀ ní gbogbo mọ́ṣọ́ ìmọ̀ o ẹ tó wà kó ní máa kó ẹ tó wà kó ní máa kú.
ti tó gbogbo mọ́ṣọ́ ìlú fọkànbalẹ̀ tí wọ́n ń jẹ́ ẹjẹ́ kó sọ̀rọ̀ ẹjẹ́ kó sọ̀rọ̀. ẹ fi àbí wa á lọ. Tí a bá rí àwọn èèyàn wa àti àwọn ọmọléèwé náà kó bàbá ẹni bí lóṣù ra o ẹja àbùdó náà á blọọkì tiẹ̀ tí mọ́tò ọkọ̀ ní kọjá o. Ó lọ àbẹ́tì gbogbo wa pátá. Òkúmọ̀sọ yìí yóò ti ní ìlú ọ̀rọ̀ nígbà kọjá ní inú òjò báyìí nìsín àsìkò òjò náà báyìí àwọn ọmọ yìí ò tún pa wọ́n. Ó máa pa wọ́n. Ó tún bí ẹ̀fọ́ àjẹ́ wọn. Ẹjọ́ bá kọ́ lọ mọ́. Nance, the president, also NUT and NLC. Let me say this clearly. This is a time of national distress. It is not the time to trade blames. It is not the time to play politics. I am personally distressed. My own father was a primary school teacher. No, he actually taught at Awon Ara, less than 15 kilometers from where this incident happened. My father was there 1959, 1960. And if the leadership of Nance, the president, also NU. ẹ ti gbọ́ gbogbo ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi ń sọ èmi á ń sọ jẹ́ kó yí gbogbo èèyàn pé orílẹ̀-èdè Yorùbá òun lọ ní àbáyọ kan ṣòtọ́ wà olúkúlùkù ọ máa lọ lọ́nà tiẹ̀ káwọn tó ní prodigal son kí wọ́n kó àwọn prodigal son wọn sọ́dọ̀ àwọn tó ní repentant Boko Haram tí wọ́n ti fi Kùránì ní kí wọ́n búra tí wọ́n ti fi Kùránì búra tó jẹ́ pé inú ọ̀ràn wọn tó bá fi Kùránì búra téèyàn bá padà ṣe nǹkan yẹn bóyá Kùránì máa ń múyàn kí wọ́n kó àwọn ọ̀ràn wọn àwọn ọmọ wọn sọ́tọ̀ ẹni tó kọ ọmọ tó bímọ tí ọkọ tó gbélé tó bí ẹ̀kọ́ tà kí wọ́n ran jẹjẹ ara wọn àwọn tó bá jẹ́ èyí táwa náà kọ́ lọ́dọ̀ tiwa tí ọ̀gbọ́ ẹja àgbà sọ́dọ̀ kí kálukú òṣìṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ wọ́n ti ya wọ̀lú Èkó báyìí gbèrè kan wá lẹ́kọ̀ọ́ ara kẹ̀ yọ̀dà wípé ẹ̀mọ́ ohun tẹ́ ń ṣe o ojú wọn ti ń jà báyìí o wọ́n ti ń rí wọn lọ́tún lósìn àmọ́ orílẹ̀-èdè Yorùbá ẹ bá ń pètò yín ẹ ṣe mo tó bá tún pàdé ó dàbọ̀.